ní nǹkan tó máa fún kun kò lálàájọ́ wọ́n máa mì báyìí tó bá ti ń mì báyìí tó bá gbé tó mọ̀ pé a máa dún so àwa kó tó jọ́ kejì àwa ó lè ní bóbi bá síbẹ̀ bá bóbìnrin sọ̀rọ̀ kó máa dé níjọ́la fún ẹ kóhun wa tó bá fi pè á wá sílé. àgàgà yìí bá ti gbó lọ́wọ́ èèyàn. bẹ́ẹ̀ni ilá yìí náà wọ́n tún fi ń bá tèèyàn jẹ́ kó má rọmọ bí. bàbá ẹ̀yà ẹ̀mí àsọ̀rí àsọ̀rọ̀ ni o ṣẹ́wé bò ó. ilá yìí tẹ́yàn bá ṣẹ̀ wọ́n fi ránṣẹ́ alásídẹ́ǹtì mọ́tò yẹn máa ẹni ìṣòro àníṣọ́ mọ́tò tó bá wọ̀ yẹn á bẹ̀ sí máa yọ ilá yẹn á lọ yọ ayọ̀ ni a kú ẹwà lójọ́. sẹ́ni ẹnìkan wá kú sí kò ní kó bá wọn mí. ètò mo bá fẹ́ jà ọmọ àwọn èèyàn ọmọ ni ẹ tó bá lọ́kì ni tó àgbẹ̀rọ̀ sọ débẹ̀ yẹn. ó ní dáadáa ó ní kejì. ó ní dáadáa ó ní kejì. bọ́tà àgbẹ̀rọ̀ máa sọ yẹn wọ́n lè fi yàyàn ní wèrè. àwọn ìyá débẹ̀. tó mọ̀ kó máa ń lanu. tó bá gbẹ tó bá lanu táyà bá ṣe ẹ ní o táyà bá ṣe ẹ kó ní ìyá wèrè o. àdádábẹ́ àdádárí jì àfilẹ̀ fọ́tọ́. bó ti ń sìn bóbìnrin bá gbowó lọ́wọ́ ẹ tó ń bá ẹ ayé àtijọ́ àwọn bàbá máa mú láàyè ọmọ àyẹ bó lọ fọ́kọ̀ mi wèrè ló máa yà. ẹ̀gá ṣe wé wò ó. kò ní yé tiẹ̀. ilá yìí àwọn alágbára ló ń lò lára àtijọ́ wọ́n lè fi fọ́jú èèyàn wọ́n bá palẹ̀ ẹ̀tọ́ sọ́fà wọn ń lọ ká yẹn sójú ojú ẹnìyàn ojú ẹ̀ méjì máa fọ́. bàbá ẹ̀gá ṣe wé bò ó. àfi sọ̀rọ̀ ni kó mọ̀ pé ó ní dídídá ó ní ìtò burú. bẹ́ẹ̀ni ilá yìí bẹ́ẹ̀ bá ń wọ́kọ̀ wọ́n ń lọ pẹ̀lú èso ewédú káfúrà ẹ wá dà sí parajet. tó wọ́n yé bí ẹ dúdú. wọ́n là kíní kan wá. kò ní dúdú jet o mọ̀ báyìí fún fún mi. mo wáyé tí mo mọ̀ mo bẹ̀rẹ̀ ní black mi. a máa lò ọkùnrin a máa pè lọ́tún lósì ni kọ̀fáàmù ni. àtàwọn aráàlú ìbò náà. ẹni pé jet kọ́mọ àwọn ọmọ ìjọba lè jet àwọn tí ò ní sára wọn gbọ́ tí ò ní sára wọn. kò ṣiṣẹ́ fún yẹn o ẹ bá wọ́pọ̀ àwọn ẹni tó bá fẹ́ ṣe ìṣìnà ọkùnrin. mo ní wà yẹ pé àwọn tí ò ní sára náà máa wá àwọn ẹni ọba mi. ìbò wọ́pọ̀ ni tọkọ bá ṣàdìdé tó ti ń sìn ó wà fún ilá yìí ni o ilá yìí náà a tún fi ṣe family planning. ẹ̀rí tẹ̀ nídìí yẹn.